A kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí láti Diocese wa Yewa Anglican Communion lábẹ́ ìdarí bàbá wa Revd Dr. Michael Adébáyọ̀ Oluwarohunbi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, bẹ̀bẹ̀ fún òye nínú ọ̀rọ̀ rẹ tí ó lè fún wa ní ìyè àìnípẹ̀kun nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Bàbá wa, ẹ bá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ mi ni Revd I.A. Ogunlade láti ìjọ Ascension of Christ Sabo Owode ní abẹ́ Owode-Yewa Archdeaconry. Ṣé bàbá wa wá ṣàfihàn ara yín? Orúkọ mi ni Ajínrere Adéọlá Okoh láti Anglican Church of Resurrection pẹ́pẹ́ Owode-Yewa Archdeaconry. Ṣé orúkọ tèmi ni àlùfáà Oríyọmí Ọ̀ṣọ́. Lọ́sẹ̀ yìí tí ṣe ọjọ́ ìsinmi kẹrìndínlógún lẹ́yìn mẹ́ta lọ́kan, ohun tí à ń gbé ọ̀tún ṣe àkórí ọ̀rọ̀ wa ni àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìn-àjò sí ìjọba ọ̀run, ìfarahàn jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Ẹ̀ka àkórí wa ní ìpèníjà tó wà nínú ìfarahàn bí arìnrìn-àjò sí ìjọba ọ̀run. Àwọn ìpèníjà tó wà nínú ìfarahàn bí arìnrìn-àjò sí ìjọba ọ̀run, à ń wo apá kẹta rẹ̀. Orí ọ̀rọ̀ wa ni àwọn ẹ̀kọ́ èké. Ẹ̀kọ́ èké là ń gbéyẹ̀wò lónìí. Ẹ̀kọ́ kíkà wa wà ní Pétérù kejì, orí kejì ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹta. Àbáwá bá wa kà Pétérù kejì, orí kejì ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹta. Ó yá o. Ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú, gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín. Àwọn ẹni tí yóò máa yọ mú àdámọ̀ ègbé wọ inú yín, àní tí yóò sẹ́ Olúwa tí ó rà wọ́n, wọ́n sì mú ìparun tí ó yára kánkán wá sórí ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ìwà wòlíì wọn nípa àwọn ẹni tí a ó fi máa sọ òdì sí ọ̀nà òtítọ́, àti nínú ojúkòkòrò ni wọ́n máa fi ń ṣe èrèjẹ nípa ọ̀rọ̀ ìtàn. Ìdájọ́ ẹni tí kò falẹ̀ láti ọjọ́ ìwá, ìparun wọn kò sì tẹ̀lé. Ṣé bàbá wa a ti gbọ́? Jẹ́ ká wo àwọn èròǹgbà wa. Èròǹgbà kínní, láti ṣàlàyé àti láti ṣàtúpalẹ̀ àwọn ẹ̀kọ́ èké. Láti ṣàlàyé àti láti ṣàtúpalẹ̀ àwọn ẹ̀kọ́ èké. Èròǹgbà kejì, bí àwọn ẹ̀kọ́ èké ṣe lè ṣe ìdíwọ́ fún ìfarahàn àwa Kìrìsìtẹ́nì àti àwọn arìnrìn-àjò sí ìjọba ọ̀run. Bí ẹ̀kọ́ èké ṣe lè ṣe ìdíwọ́ fún ìfarahàn àwa Kìrìsìtẹ́nì àti àwọn arìnrìn-àjò sí ìjọba ọ̀run. Ìfáàrà. Ẹ̀kọ́ èké jẹ́ ìgbìyànjú láti túmọ̀ àwọn ìwé mímọ́ sí ọ̀nà mìíràn, láti fi hàn pé àwọn ọ̀rọ̀ mímọ́ wọ̀nyí kò yẹ kí a máa kà á sí àwọn ọ̀rọ̀ Ọlọ́run, sí àwọn ọmọ rẹ̀, ṣùgbọ́n kìkì bí àwọn ọ̀rọ̀ lásán tí kò ní ìmísí, tí òye wọn kò kọjá agbègbè àti àṣà wọn. Pétérù fi ìgbé ayé àti àwọn ẹ̀kọ́ tí àwọn olùkọ́ èké ó fi hàn wá nínú ẹ̀kọ́ wa tí òní. Ẹ̀kọ́ yìí dá lórí èyí àti bí ó ṣe ń ṣe ìdíwọ́ fún ìfarahàn wa gẹ́gẹ́ bí arìnrìn-àjò sí ìjọba ọ̀run. Nínú ìfáàrà wa, wọ́n jẹ́ kó yé wa pé ẹ̀kọ́ èké jẹ́ ọ̀nà tí a máa ń gbà láti túmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run sí ọ̀nà mìíràn tó yàtọ̀ sí bí Olúwa ti pa láṣẹ fún wa. Èyí sì jẹ́ kí a máa ka Ọlọ́run sí ọ̀rọ̀ lásán tí kò ní ìmísí. Pétérù pẹ̀lú náà sì fi òye yé wa pé ẹ̀kọ́ èké yìí jẹ́ ohun tó léwu, sì lè fa ìdíwọ́ fún ìrìn àjò wa. Mo gbàdúrà bí a ti ń lọ nínú ẹ̀kọ́ tí òní, òye kíkún tí Ọlọ́run ní fún wa lórúkọ Jésù Olúwa yíyànda rẹ̀ fún wa, tó bẹ́ẹ̀ tí a fi lè borí ẹ̀kọ́ èké tí ó lè fẹ́ mú wa kùnà. Ẹ jẹ́ ká wá yára wo àwọn ìbéèrè wa fún ìjíròrò tí òní. Nínú ìbéèrè kìíní, bàbá wa, wọ́n ní kí ni àwọn ẹ̀kọ́ èké ní ìbámu pẹ̀lú ẹsẹ̀ ìwé mímọ́ wa tí òní, sì ṣàfiwé rẹ̀ pẹ̀lú Júdà orí kìíní ẹsẹ̀ ìkẹrin. Bàbá, wọ́n ní kí ni ẹ̀kọ́ èké ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ mímọ́, ẹ̀kọ́ tí a kà lónìí. Pẹ̀lú ẹ̀kọ́ tí a kà lónìí yẹn, ó jẹ́ ká mọ̀ pé àwọn tí wọ́n sẹ́ Olúwa. Àwọn tí wọ́n sẹ́ Olúwa. Yes, àwọn tí wọ́n sẹ́ àwọn aláìwà bí Ọlọ́run. Àwọn aláìwà bí Ọlọ́run. Àwọn tí wọ́n wá wo ibi Júù tó fún wa yẹn,
ó jẹ́ àwọn tí wọ́n ń yí oore ọ̀fẹ́ Ọlọ́run padà. Àwọn tí wọ́n ń yí oore ọ̀fẹ́ Ọlọ́run padà sí èrè ti ara wọn, tó ń túmọ̀ Ọlọ́run sí èrè ti ara wọn. Bàbá wa ẹ ṣé, Olúwa ò ní gbà làákàyè yín. A ti gbọ́, ó ti fi yé wa bẹ́ẹ̀ pé ó jẹ́ yíyí oore ọ̀fẹ́ padà sí ìmọ̀ ti ara wọn. Ìbéèrè kejì, bàbá wa, wọ́n ní ká ṣe àtúpalẹ̀ díẹ̀ nínú àwọn ìwà àwọn olùkọ́ èké àti àwọn ẹ̀kọ́ wọn. Nínú ẹ̀kọ́ yìí tí a kà yín, orí kìíní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kejìlá, wọ́n ní ká ṣe àtúpalẹ̀ díẹ̀ nínú àwọn ìwà àwọn olùkọ́ èké àti àwọn ẹ̀kọ́ wọn. Ká sọ díẹ̀ nínú àwọn ìwà wọn, àwọn ẹ̀kọ́ èké wọn. Lára àwọn ìwà àwọn Àti ẹ̀kọ́ wọn. àwọn tí ó ń lo ìwà ẹ̀kọ́ èké, lára àwọn ìwà tá a máa rí lára wọn jù ojú kòkòrò wà. Ojú kòkòrò, torí fẹ́ owó ṣé ìwà ìmọ̀tara ẹni nìkan. a lè máa fi máa purọ́. Àwọn nǹkan wọ̀nyí kò sì yẹ fún ènìyàn Ọlọ́run, torí pé ohun kan ṣo tí wọ́n ń gbìyànjú láti rò náà ni wípé bí lágbájá ṣe rí nínú iṣẹ́ tirẹ̀ rèé, ó yẹ kémi náà ti jù bẹ́ẹ̀ lọ, tàbí ó yẹ kí n wà nírú ìpele bẹ́ẹ̀. Ìdí rèé tí ọ̀pọ̀lọpọ̀ fi ń mú ẹ̀rọ èké jáde. Wọ́n á máa fi ọ̀rọ̀ náà wá èrè jẹkújẹ fún àpò ara wọn. Wọn ò ní lo ìtumọ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ láti ran ìgbàgbọ́ àwọn èèyàn lọ́wọ́. Bàbá wa ẹ ṣé. Ìbéèrè kẹta, bàbá wa, wọ́n ní báwo ni àwọn ẹ̀kọ́ èké ṣe lè ṣe ìdíwọ́ fún ìfarahàn àwọn Kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí arìnrìn-àjò lọ síjọba ọ̀run? Báwo ló ṣe ṣe ìdíwọ́? Ṣé sà, ó máa fa ìdíwọ́ nítorí pé ìpèníjà ńlá ló jẹ́ fún àwọn Kìrìsìtẹ́nì. Ìpèníjà ńlá ló jẹ́ torí a máa fa ìdíwọ́, a máa múyàn ṣìnà, a máa mú ayàgò ní ọ̀nà Ọlọ́run yẹn. Ẹ ṣé. Bàbá wa ti fi yé wa pé yóò jẹ́ ìpèníjà ńlá fún àwọn Kìrìsìtẹ́nì nígbà tí a bá fi àyè gba ẹ̀kọ́ èké, torí a mú wa ṣìnà ní ojú ọ̀nà tó tọ́ àti èyí tó yẹ síjọba ọ̀run. Olúwa ràn wá lọ́wọ́. Bàbá wa, wọ́n ní báwo ni Kìrìsìtẹ́nì ṣe lè kojú báwo ni wọ́n ṣe lè kojú tàbí kí wọ́n yẹra fún ẹ̀kọ́ èké? Báwo ni a ṣe lè kojú? Láì gba ara wa lákòókò tó pọ̀ lórí ẹ̀sà, tí a bá wo dáadáa, ohun àkọ́kọ́ tí ó yẹ kí Kìrìsìtẹ́nì ní ni ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé rẹ̀. Bí àti kánú Tímótì yẹn. Bẹ́ẹ̀ ni sà, ó gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ Ọlọ́run tó yè kooro. Ká ní ìmọ̀ nípa ti Ọlọ́run yẹn gan, ká náà wáyè fún. Ká wáyè fún láti mọ nǹkan tó wí fún wa, àti wípé gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run a gbọ́dọ̀ lè máa gbàdúrà kí a sì máa ṣe ìkíyèsára. Ọ̀rọ̀ ńlá nìyẹn, a gbọ́dọ̀ lè máa gbàdúrà, káwa náà máa kà á, ká sì wá fi máa ṣọ́ ara, ká fi kíyèsí ara wa. Bàbá ṣe ń kà yẹn, tá à ń gbọ́ yẹn, ká fi máa kíyèsí ara wa, ká má bàa bọ́ sọ́wọ́ ẹ̀kọ́ èké. Bàbá wa ẹ ṣé lọ́pọ̀lọpọ̀, ẹ ṣé, inú wa dùn fún ẹ̀kọ́ láti ẹ̀kọ́ wa lónìí. Ní ìparí, ọ̀kan lára àwọn ẹ̀kọ́ èké tí ó gbilẹ̀ ní ìran wa nísinsìnyí ní sísìn àwọn olùṣọ́ àgùntàn àti àwọn ènìyàn mìíràn yàtọ̀ sí Ọlọ́run. Nígbà tí a bá ń sin àwọn olùṣọ́ àgùntàn yàtọ̀ sí Ọlọ́run mẹ́ta lọ́kan yìí, bí àpẹẹrẹ pé Jésù kìí ṣe ọmọ Ọlọ́run, ṣe rí, ẹ̀jẹ̀ Kristi kò ṣe ètùtù, lára àpẹẹrẹ nìyẹn. Nígbà tí wọ́n bá sọ fún wa pé Jésù kìí ṣe ọmọ Ọlọ́run, ẹ̀kọ́ èké ni. Pé ẹ̀jẹ̀ Jésù kò ṣe ètùtù, ẹ̀kọ́ èké ni. Nígbà tí wọ́n bá pé baptismu lọ́nà mìíràn, ẹ̀kọ́ èké ni, tí ó yàtọ̀ sí omi àti ẹ̀mí. Kíkọ́ bí a ṣe lè fi èdè fọ̀, yálà kí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀bùn sí ni, kì í ṣe ohun tí èèyàn lè kọ́ ìyẹn fi èdè fọ̀, ẹ̀kọ́ èké ni bákan náà, àti baptismu ti ẹ̀mí. So wọ́n ní àti àwọn Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ kíyèsára sí gbogbo nǹkan wọ̀nyí. Ìyẹn lè bá wa sọ lẹ́ẹ̀kan pé ká kíyèsára nígbà tí a bá ń gbọ́rọ̀ Ọlọ́run, tí a bá ń kà, tí wọ́n bá ń kọ́ wa, káwa náà kíyèsára, ká má bọ́ sọ́wọ́ ẹ̀kọ́ èké. Fún ìrònú, àwọn ọmọ nínú ẹ̀mí nìkan ni ó ń jẹ ohunkóhun lọ́nàkọnà. Nítorí náà, dàgbàsókè nínú ìmọ̀ Bíbélì. Wọ́n ní ká gbìyànjú láti dàgbàsókè, ká má bàa jẹ́ ọmọ ọwọ́ tí wọ́n fi ẹ̀kọ́ èké gbá sọ́tún, gbá sódì, gbá síwájú, gbá sẹ́yìn. Olúwa ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká jọ ka àkọsórí wa tí òní, Pétérù kejì. Pétérù kejì. Orí kejì. Orí kejì. Ẹsẹ̀ ìkíní yẹn. Ẹsẹ̀ ìkíní. Àti kejì. Ó yá o. Ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú, gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín.
àwọn ẹni tí yóò mú àdàmú ègbé wọ inú yín wá, àní tí yóò sẹ́ Olúwa tí ó rà wọ́n, wọn ó sì mú ìparun tí ó yára kánkán wá sórí ara wọn. Olúwa, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ ìyè ràn wá lọ́wọ́ ká lè jogún ìjọba nípẹ̀kun nítorí Jésù Kristi Olúwa wa.